now bí ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́ rí yìí kíní yìí kù díẹ̀ káàtó mi ní tàn yín kò yẹ asọmọ Yorùbá àtàtà tí wọ́n dẹ̀ bí ní mímọ̀ tó dẹ̀ mọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìran wa kì í ṣe àwa ló yẹ ká máa fi àṣírí agbára wa ẹ mọ iye èèyàn tó ń wò yín kì í yín omi ẹ ti ní èrò yín ẹ ti ní ògo yín ẹ ti ní ẹ̀wọ̀n èèyàn but ẹ̀yin gan fúnra yín mọ̀ wípé ńgbà tí wọ́n fẹ́ kó àwọn àmọ̀tẹ́kùn sílẹ̀ wọ́n ní kán lọ máa gba fọ́ọ̀mù látòrí social media látòrí internet and then látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àmọ̀tẹ́kùn yìí kí wọ́n rìlíìsì àwọn ìbọn gidi fún wọn wọ́n nínú wọn kó fún wọn ìbọn àti nǹkan ìbílẹ̀ tí àwọn baba ńlá wa tí wọ́n gbé sílẹ̀ fún àwọn ìran wọn ni àwọn ọmọ yìí jogún kò yẹ ká wá sórí social media ká wá máa fi ìdí agbára wa hàn síta eléyìí kù díẹ̀ káàtó torí pé téèyàn bá rí kàn torí gbogbo alámọ̀ tó ń bọ̀ báyìí kì í sí àsìkò yìí bí ìgbà tẹ́ bá ń dọ́gbọ́n fi sáà béèrè àṣírí agbára àwọn ọmọ yìí nìyẹn tẹ́ ń béèrè lọ́wọ́ wọn àwọn tó jẹ́ pé Fúlàní fẹ́ pa wọ́n Fúlàní àwọn tó wà ní àwọn Boko Haram tó wà nínú igbó tí wọ́n kó sínú igbó àwọn ọ̀daràn yìí wọ́n fẹ́ pa wọ́n yìnbọn fún wọn lórí yìnbọn fún wọn lára bọ́ wọn mọ nǹkan tó wà ní ara wọn tí ìbọn ò fi wọlé sí wọn lára wọ́n yìnbọn fún wọn lórí ẹ̀yìn náà dẹ̀ ń ṣó agbárí wọn ẹ̀ ń ṣó gbogbo ara wọn ẹ̀ dẹ̀ rí bára wọn ṣe ya bọ́ọ̀tì ìbọn yóò wọlé sí wọn lára débi tí wọ́n kú àwọn èèyàn yóò mọ̀ wọ́n rí o ẹ̀yin fúnra yín tó wá fara wọ́ ara yín gbé wọn wá sórí social media láti máa ṣó rẹ̀ fún gbogbo wọn wípé ohun tí ò jẹ́ kí ìbọn yín wọlé sí wọn lára ni o ohun tí Alhaji Oríyọmí ń ṣe nìyẹn ẹ̀ ń jẹ́ kó yé wọn wípé ìbọn tẹ́ ẹ̀yin o iṣẹ́ ògùn ló wà lára wọn o ìbáyìí ni o apá bíi náà dé mọ́ o káwọn náà lè lọ túnra mú tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ogun ń bọ̀ mo dẹ̀ sọ tẹ́ ẹ bá gbàgbé ìran tí mo rí sí Ọ̀yọ́ tí mo ní Ọ̀yọ́ ó máa ní agbára gan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má ṣe irú nǹkan báyìí mọ́ Alhaji Oríyọmí ẹ má try irú nǹkan báyìí mọ́ láyéláyé ni mo sọ fún yín ẹ má try irú eléyìí mọ́ kódà ṣe fẹ́ pa wá ni nígbà tẹ́ ẹ bá fẹ́ fọwọ́ ara yín kó wá sínú yọ́yọ́ lélẹ̀ eléyìí ò sí nínú wípé ẹ ń ṣe nǹkan fún wọn kò sí nǹkan tẹ́ ẹ bá ṣe fún wọn tí kò bá jẹ́ pé Nàìjíríà gọọmẹ̀ntì jẹ́lù tó jẹ́ kí làwọn èèyàn yìí fẹ́ wá dé ọ̀dọ̀ yín kò yẹ kán lè déwájú níbi tí wọ́n máa láwọn nídìí ìrànlọ́wọ́ ṣùgbọ́n tó yẹ pé àwọn gómìnà wà ní Ọ̀yọ́ gómìnà wà lọ́yọ̀ọ́ ọba wà lọ́yọ̀ọ́ kì í ṣe irú ọ̀dọ̀ yín ló yẹ kí wọ́n wá torí security olùdáàbòbò ni wọ́n ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe ń fi wọ́n hàn ẹ̀ wá ń fi àṣírí agbára wọn hàn ẹ̀ wá ń ṣó rẹ̀ lórí social media tẹ́ẹ̀dẹ̀ ń gbọ́rọ̀ táwọn Fúlàní àdàmọ̀dì ń sọ wípé kán lọ máa kó oògùn dànù kán lọ máa kó agbára wọn dànù àwọn ọba tó bá jẹ gan wọn máa ní kán lọ kó agbára dànù pé ara kéwú ní kinní kan síbẹ̀ yìí náà ń lọ mẹ́kẹ́ ń kálukú lóní tó fi ń sagbẹ́rẹ́ jọ ẹ̀yin náà wò fídíò yìí. sọ̀rọ̀ orúkọ yín o. orúkọ tèmi ni kọ́mándà Taoheed Ọlárẹ̀wájú Ọ̀dẹ́wálé. kọ́mándà Taoheed Ọlárẹ̀wájú Ọ̀dẹ́wálé tá a lẹ́yìn kí ló ṣẹlẹ̀ ẹ̀yin wo leléyìí ẹ bá a sọ̀rọ̀. àwa ní àjọ Nigeria Hunter and Forest Security Service tí ètò ìdáàbòbò ẹ̀mí àwọn èèyàn àti dúkìá àwọn tó jẹ wá lógún ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ta ló dá Nigeria Hunters and Forestry Security Service yẹn sílẹ̀. ọ̀gá wa CJ wa tó jẹ́ ọ̀gá fún gbogbo Nàìjíríà lápapọ̀ orúkọ ẹnìyẹn ni Ambassador Joshua Osatimayin òun ló dá Nigeria Hunter and Forest Security Service sílẹ̀ ìgbà tó wá dá sílẹ̀ wá pé àwọn tá a jẹ́ ọdẹ wípé ọ̀nà wo la fẹ́ gbà láti ran ètò ààbò Nàìjíríà lọ lápapọ̀ so ìdílé àwọn náà fi jáde wípé àwọn náà ṣetán láti yàgò fún orílẹ̀-èdè wa àti ìpínlẹ̀ ìlú wa. kí ni àwọn òfin kan gbé yín kalẹ̀ sófin. òfin gbé wa kalẹ̀ àti bíìlì wa ní ilé ìgbìmọ̀ asòfin kékeré ó ti kọjá mẹ́ wọ́n ti buwọ́lù ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n ti buwọ́lù lọ́wọ́lọ́wọ́ yìí bíìlì wa first reading and second and third reading wa wọ́n ti pass ẹ̀ ní House of Assembly so bíìlì wa ti wà níwájú Muhammadu Buhari tó jẹ́ ààrẹ ilẹ̀ ìbákọ̀ throughout Nigeria láwà. àmọ́ ń lò wọ́n. ìbọn wo ni òfin gbà yín láàyè láti lò. ìbọn tó fi ń bá a lọ́wọ́lọ́wọ́ ni pump action. pump action. bẹ́ẹ̀ni. ọ̀ndà ẹ jáwọ́. èsì lè yọ̀ lọ́ta nù sà. àtẹ̀jẹ̀ náà ló dé. ẹ súnmọ́ wa ẹ tẹ́sítẹ̀ náà. ó ti tó ẹ̀kan náà tó ẹ mọ̀ ìfẹ́ mọ́. ṣé kì í sọ takan náà mọ́ wà nù ẹ̀ ni. a ní ọlọ́ta mẹ́jọ a ló ní 12 a ló ní 16
àmọ́ eléyìí la fẹ́ kí ìjọba ó tètè máa kó jáde kó lè wúlò àwọn àlejò. ọlọ́ta mélòó lélẹ̀. ọlọ́ta mẹ́jọ lélẹ̀ ẹgbẹ́ mọ̀ ẹ́. ẹyọ kan péré lẹ wá ta. a máa fi pẹrẹ ní ìgbà kan ni. àmọ́ tàbá lójú ogun tàbá ti yẹ ẹyọ kẹtàn so a ṣẹ̀ṣẹ̀ sẹ́ńdì báyìí táwọn fi ṣe yọ ọ̀tá rẹ̀ jáde nígbà tábí pẹ́ sẹ́ńdì tán àwọn ti bí àwọn sì ṣe pẹ́rẹ́rẹ́rẹ́ ní ẹmọ sísá lójú ogun so eléyìí ò wúlò fáwọn ìrìn lásìlá fáwọn ilé ipa eléyìí la ní ìdíjọ gbogbo ọmọ. ìṣèjọba sì faramọ́ fún ẹ̀yin ọ̀tá wọn ò mọ̀ faramọ́ fáwọn àmọ̀tẹ́kùn. sẹ́rí federal ni ó ń control ilé àwa sì ní training pàápàá. bẹ́ẹ̀ ni sà national training mo wà gàtí mo tún wálé lẹ́yìn out Abuja yẹn. ẹ̀yin ní training bá lẹ́wọ́ lọ́wọ́ tí àwọn evidence ti wà bẹ̀. so state commanders ni mi ni mo ń control gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. ibẹ̀ ni ọ̀tá àbẹ̀jẹ̀ ọ̀kẹ́ lọ ní ọ̀kẹ́ lẹ́yìn tẹ́. sẹ́ni tó jà dàdúrà yìí pé ìjọba ọ̀rọ̀ ta fún wa àwọn àrùn àbúrò àwọn àrùn láfẹ́ wéṣì ẹ̀ so èyí sẹ́yìn táwọn wéṣì ẹ̀ ojú òkúta ti máa ń lò. ẹ wo mo lè rọta méjì fún yín tó bá ṣe pé méjì lè jáde ẹyin méjì. ó ti tó. ó ti tó owó ọ̀tá tí mo ní fún yóò tó bá. ok mo gbọ́ ìrìn àjò kan tẹ́ rìn lọ́nà Ọ̀yọ́ ni mo fẹ́ kẹ́ ẹ tiẹ̀ kẹ́ ẹ ṣàlàyé fún mi. ìrìn àjò táwọn lọ́nà Ọ̀yọ́ yẹn òun eléyìí nìkan ló kàn jẹ́ pé ẹ gbọ́ síbi sà àti ní àwọn àrìnàjò ẹ tó pọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí torí pé àwọn tí wọ́n gbé ètò ìkàlẹ̀ fún wa ní tí wọ́n sọ ni pé ká lọ dáàbò bo ìlú wa àti agbègbè wa àti ìpínlẹ̀ wa àti Àbújá wa. tó kàn máa ń fa ni pé tí ìpínlẹ̀ kan bá ní ṣòro. àwọn tí mo rí ní Niger tí wọ́n gbérù bọ̀ lọ́wọ́ aṣọ yìí ni mo rí lọ́rùn wọn. ó dà nínú àwọn sọ́jà tó wà nù wa tí àwọn ń lo èké tó máa ń gbé èké tẹ̀lé wa lójú ogun. bẹ́ẹ̀ ni aṣọ tí mo rí lọ́rùn wọn gangan ni irú ìbọn tí mo dẹ̀ rí lọ́wọ́ wọn ni. à ń bẹ ní stadium à ń bẹ ní Abuja lọ́wọ́lọ́wọ́ ní Abiola stadium lọ́wọ́lọ́wọ́ báyìí fún training. ok irú tí Akérédolú rí ni tó fi ní àwọn yẹn ń lò bọ́n bẹ̀ yẹn so kì í ṣe pé àwọn nìkan náà ṣe fún. irú bẹ̀tẹ̀ bànú store ta kó sí fáwọn tó bá ti training. so àwọn ìjọba ti bẹ̀rẹ̀ lọ́ra fáwọn èèyàn tí wọ́n ń bẹ̀ kán fi máa dáàbò bò wọ́n. wọ́n tún fi gómìnà kan mọ̀ fọ́kọ̀ bò láti rí wọ́n tún fi ilé ọ̀sẹ̀ kó bọ́ọ̀bù àṣẹ wa bá wa ní láwọn ìpínlẹ̀ yẹn wọ́n tún wá kó bá wa ní kíní pé wọ́n ẹ lè máa bọ̀ wá o kí wọ́n mọ̀ pé ẹ wà ní training okó tó yà táàkì yín o wọ́n sì lóòdù ọ̀tá mọ́ bẹ́ẹ̀ fún un. àmọ́ àti ìrì ní. lọ́dọ̀ wa ń bì. àti ìrì lọ́dọ̀ wa ń bì. ok ẹ já lọ síbi Ọ̀yọ́ yẹn kí ló ṣẹlẹ̀ ní àárín Ọ̀yọ́ síbàdàn. ní on the 25 October 25 wọ́n pè wá ní àwọn ajínigbé jíyàn gbé ní side Fìdítì ní bíríìjì Fìdítì yẹn wọ́ sí ọ̀nà street Ìjàyè náà wọ́n sọ fún wa wípé wọ́n débẹ̀ àìsí wọ́n ti máa ń jíyàn gbé tó ti máa ń lọ síbẹ̀ tí a kì í rí wọn bọ̀ ọjọ́ yẹn tá a ti débẹ̀ tẹ́ ti pè wá awọgbọ́n yẹn ní arábí 3 so àwọn ajínigbé yẹn kọ́ yìnbọn sí wa so àwa ti mọ̀ wípé wọ́n ń bẹ́ẹ̀ so nígbà tó di pé à ń yìnbọn síra wa so ọwọ́ ń kọ́ nígbà tó yá apàdà wọgbó tira wa so Ọlọ́run padà fa ní iṣẹ́ yẹn ṣe ọ̀sẹ̀ sùn so nǹkan tá a dẹ̀ ṣe. bó ṣe ṣẹlẹ̀ mo fẹ́ gbọ́ ẹ má dé nǹkan kan mọ́lẹ̀ ẹ sọ bó ṣe ṣẹlẹ̀ àwọn wo. hunter identify the criminal hunter. nígbà tá a dé ojú ogun àdìgbò àwọn pípú yìí lóòótọ́ wọn bẹ ní inú igbó wọ́n yìnbọn sí wa àwa náà yìn wọ́n. àwọn àmọ̀tẹ́kùn ò sí bẹ́ẹ̀ ni. àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò wá wọgbó ọlọ́pàá wọ́n wà bẹ́ẹ̀ wọn ò wọgbó àwọn mọ́nítọ́rì náà tó wá express wọn dúró sí so wọ́n wá sọ pé ìbọn tó gbé lọ́wọ́ yẹn sáà nìyẹn ju tọwọ́ tàwọn lọ àwa rò pé jagunjagun làwa torí kò yí gbogbo àwọn ọ̀dẹ tẹ́ ń wò yìí àwọn èsì ìgbọ̀fà lẹ́yìn lọ́jọ́ abájọ wa máa fi gbọ́ta so àwa sáà wọgbó tí wọ́n. original ọdẹ lẹ́yìn. original ọdẹ. ok ọdẹ ìbílẹ̀ làwa ti wá àmọ́ nígbà tá a fẹ́ bá ìjọba ṣiṣẹ́ pọ̀ làwa wá rò pé àfẹ́ máa lo gbérí mọ́. ok tá a bá wà lójú ogun àfẹ́ máa dá ara wa mọ̀. ok uniform tá a ní tó yẹ tó 5 sí 6 lórí ìrísí irú èmi tí mo dúró ní ìsìn lójú wọn president ní ìsìn tó ní aṣọ sẹrímùnì tá a máa ń wọ̀ tá a bá lọ sí bóyá mítìn l'Àbújá bọ̀ mo ṣe dúró ní ìsìn ọdún president mo wọ̀ pé àtẹnitá ní ìsìn ẹsẹ̀ pé wà á máa tí ó lè ṣẹlẹ̀ lójú ọ̀nà so àwọn èsì ìdábà àìsùn fún ogun so nígbà tá a dé ojú ogun yẹn a padà wọlé tira wa àtàwọn ọ̀daràn wọ̀nyí a wá rí wípé ìbọn tí mẹ́lọ́ lóòótọ́ kò kápá tiwọn àmọ́ Ọlọ́run padà fún wa ní ogun yẹn jà a mú ẹnìkan ní ààyè
ọlọ́run sì pé kí àwọn mẹ́ta ṣubú ní ojúde àánú àwọn ọ̀daràn so bàtà sì mú wọn tán àwọn fà wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Jóbélì ní division so àwọn DPO gbọ́dọ̀ ẹnu ẹ̀ máa rẹ̀ ní àràbí 12:30 ní. àwọn ọ̀daràn báwọn bandit. àwọn bandit so bá ti sẹ́yìn tán a lọ sí ọ̀dọ̀ ọba Fìdítì láti lọ fún alábọ̀ lórí pé ibi ọ̀dọ̀ yín àmọ̀pẹ́ ìlẹ̀ ní ìlú yìí o àwọn tá a wá bá yín ṣe tá a bá ṣe ní ìpínlẹ̀ ọ̀dọ̀ yín ni o so wọ́n sì bá wa pé àwọn alágbára tó yẹ kí wọ́n pè so àwa nígbà tá a wá dójú ogun àwọn ọmọ wa àwọn mẹ́ta ìjàmbá ṣe wọ́n so láti ìgbà yẹn láti ọdún 2012 yẹn aṣáájú lẹ́yìn lórí so àárí ìrànlọ́wọ́ ibì kankan látọ̀dọ̀ ìjọba àtẹnitá àgbàálẹ̀. ẹ tí wọ́n ti gbé yẹn gbàálẹ̀. àgbàálẹ̀ tí àwòrán rẹ̀ tá a ti yọ fọ́tò olóru tó sì wà lọ́wọ́ wa ẹni tí a sì mú náà ta fà láwọn ọlọ́pàá lọ́wọ́ ń bẹ ní AKS àwọn láàárọ̀ ọjọ́ kejì tá a padà lọ torí lálẹ́ ẹjọ́ yẹn la kúrò nínú igbó a padà sí aago kan òru láti sọ pé báyà àwọn ènìyàn tó kù nínú igbó kí wọ́n máa dúró máwọn ará àdúgbò so àwa padà síbẹ̀ àwọn àtàwọn wọ́n ń pe àwọn kan ní AKS wọ́n láwọn wà ní Dùgbẹ̀ wọ́n pe bọ́ọ̀kan ní Súpò ó fún mi nọ́mbà rẹ̀ láti ìgbà mo ti pe nọ́mbà Súpò yẹn náà gbogbo nǹkan sọ fún mi kò tí ì jẹmọ́ tí káwa nídìí. tẹ́ fẹ́ gbọ́. so tá a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bíi pé àwọn ọ̀gá wa sọ wá lábìjà pé tá a bá ti ṣe operation kankan ká máa ta ká sì máa tó. ẹ bọ̀ wọ́n lẹ bá àwọn aṣọ àwọn kan nínú igbó nígbà tá a padà. láàárọ̀ ọjọ́ kejì gbogbo ẹni mo kó fún àwọn ọlọ́pàá. kí ni àwọn aṣọ wo lẹ bá ń bẹ̀. àwọn aṣọ àwọn bandit ni àti àmọ́ àdìgàdì máa tẹ́ jí gbé yẹn àbá àdìgàdì mọ̀. irú aṣọ wo la sọ àwọn bandit yẹn. àwọn sọ́jà ni aṣọ táwọn bandit yẹn ń lò àmọ́ wọ́n máa ń change so tọ́ bá ti fẹ́ àwọn tá a mú yẹn náà sọ fún wa pé tọ́ bá ti ń gbóúnjẹ ń bọ̀ wá wọn ní wọn ṣe síra wọn so ẹni tí wọ́n ń gbóúnjẹ bọ̀ náà wọ́n ṣe so gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ni àwọn ẹni tí rescue ń jọ yẹn náà fún alábọ̀ rẹ̀. so ẹ mú ẹ gba ẹni yẹn lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ni sà. ẹ á gbọ́ pé ẹ pààyàn kan ẹ pa nínú àwọn bandits yẹn. àpá bẹ́ẹ̀ ni sà. mélòó lẹ pa nù wọn. mẹ́ta ogunlọ́pàá àwọn akọ akọ. ok Ògún pa mẹ́ta. ogunlọ́pàá mẹ́ta. ṣé Ògún gbókù mẹ́tẹ̀ẹ̀ta fún yín àbí kan lògún gbé fún yín ní òkú mẹ́ta. ọyọ ni ọkọ wa. òkú méjì tó kù ńkọ́. àwọn wọn padà gbọ́ pé wọ́n padà rí òkú àwọn yòókù. mo mọ̀ pé nobody above mistake nílé ayé kò sẹ́ni tí kò kìí ṣe mistake lórí nǹkan Ọlọ́run nìkan ni kò kìí ṣe mistake ká dẹ̀ máa gbàdúrà ká má ṣìṣe gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé ká má ṣìṣe èmi dẹ̀ ṣàdúrà fún Yomi Amsat ní ṣìṣe o ọba tó sílẹ̀ kọjú òní àṣìṣe òní mú yín ayé òdẹ ní mú yín bọ̀tẹ̀ jọ́ ẹ̀yin náà mọ̀ pé orílẹ̀-èdè yẹn ó ti di kan míì kò ní ìdí pé ká ẹ máa béèrè àwọn question tí àwọn pípé tún fi máa mọ̀nà láti mú wọn torí ẹ mọ̀ pé wọ́n rí wọn mú gbàtẹ́ bá ń béèrè tán sí àṣírí agbára wọn wọ́n á máa dẹ́lẹ̀ fún wọn àwọn náà máa wádìí wọn Ọlọ́run ní jẹ́ káyé mú gbogbo wa mo kí yín kú iṣẹ́ mo mọ̀ pé ẹ ń ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo mọ̀ pé tọ́mọ ènìyàn lẹ́ ń jà fún kí gbogbo nǹkan lè dá ni ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má béèrè àṣírí agbára wọn mọ́ you can interview them but not their secret.